èyí ni àkójọpọ̀ ìkọlù tó ti ṣẹlẹ̀ ní Nàìjíríà lẹ́yìn tí Tinubu kéde ìlú ò fararọ lẹ́ka ètò ààbò. Oríṣiríṣi ìkọlù àwọn agbébọn ló ṣẹlẹ̀ ní ọ̀sẹ̀ tí ààrẹ Bọ́lá Tinubu ṣe ìkéde pàjáwìrì lẹ́ka ètò ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà. Orílẹ̀‐èdè Nàìjíríà ń kojú onírúurú ìpèníjà lọ́wọ́ yìí o látàrí oríṣiríṣi ìkọlù táwọn jàǹdùkú agbébọn ṣe káàkiri pàápàá jùlọ lẹ́kùn àríwá orílẹ̀‐èdè yìí. Bí wọ́n ti ń ṣe ìkọlù sí ilé ẹ̀kọ́ ni wọ́n tún ń ṣe ìkọlù sí ilé ìjọsìn káàkiri apá àríwá orílẹ̀‐èdè yìí. Ṣáájú ìkéde ìlú ò fararọ Tinubu, àwọn ẹgbẹ́ agbésùnmọ̀mí ISWAP ṣekú pa àwọn ọmọ ogun Nàìjíríà kan tó fi mọ́ ọ̀gágun kan tó ń jẹ́ Musa Umba. Lẹ́yìn náà làwọn agbébọn kan ya wọ ilé ìjọsìn CAC kan nílùú Èrùkú nípínlẹ̀ Kwara níbi tí wọ́n ti jí àwọn olùjọsìn 38 gbé lọ tí wọ́n sì tún pa àwọn èèyàn níbẹ̀. Àwọn jàǹdùkú agbébọn náà tún ṣọṣẹ́ nílé ẹ̀kọ́ kan nípínlẹ̀ Kebbi àti Niger. Ó kù díẹ̀ báyìí kó pé ọ̀sẹ̀ kan tí Tinubu kéde ìlú ò fararọ lẹ́ka ètò ààbò tó sì pàṣẹ fún iléeṣẹ́ ológun àti iléeṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ láti ṣẹ́gun àwọn agbésùnmọ̀mí tó ń da ìlú rú káàkiri o. Àmọ́ kàkà kí ó dẹ̀ níṣẹ́ ló ń le koko sí o bí eyín àfọ́ ogun. Wọ̀nyí ni àwọn ìkọlù tó ti wáyé lẹ́yìn ìkéde ìlú ò fararọ Tinubu lẹ́ka ètò ààbò. Àwọn agbébọn kọlu ilé ìjọsìn CANS ní Kogi lọ́jọ́ 29 oṣù kọkànlá o. Lọ́jọ́ 29 oṣù kọkànlá àwọn jàǹdùkú agbébọn tún ya wọ ilé ìjọsìn kan nípínlẹ̀ Kogi níbi tí wọ́n ti jí pásítọ̀ àti ìyàwó rẹ̀ pẹ̀lú àwọn èèyàn míì gbé lọ. Ilé ìjọsìn ọ̀hún ni a gbọ́ pé ó wà láwùjọ Èjìbà níjọba ìbílẹ̀ Gúúsù Yágbà. Òṣìṣẹ́ ìjọba ìpínlẹ̀ Kogi kan ló fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ fún iléeṣẹ́ ìròyìn Jígí Alára. A gbọ́ wípé ṣàdédé làwọn jàǹdùkú agbébọn ọ̀hún ya wọ ṣọ́ọ̀ṣì CANS náà tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní yìnbọn léraléra. Ìròyìn náà sọ pé báyìí làwọn olùjọsìn bẹ̀rẹ̀ sí ní sá àsálà fún ẹ̀mí wọn o. Ẹ̀wẹ̀, agbẹnusọ ìjọba ìpínlẹ̀ Kogi Kingsley Fáwọ̀ ti sọ pé ìjọba ń ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ aláàbò àtàwọn fìjìláńtẹ́ láti dóòlà àwọn táwọn agbébọn náà jí gbé lọ nílẹ̀ ìjọsìn CANS ní àwùjọ Èjìgbà. Lóòótọ́ ni mo gbọ́ nípa ìṣẹ̀lẹ̀ ìjínigbé tó ṣẹlẹ̀. Àwọn ẹ̀ṣọ́ elétò ààbò àtàwọn fìjìláńtẹ́ sì ti bẹ̀rẹ̀ sí ní ṣe iṣẹ́ láti mú àwọn jàǹdùkú agbébọn náà. Àwọn tó ṣiṣẹ́ láabi yìí náà mọ̀ pé ìpínlẹ̀ Kogi wọ́n sa gbogbo ipá wọn o láti rí i dájú pé àwọn rí àwọn tí wọ́n jí gbé náà gbà padà lákàtà àwọn ajínigbé. Fáwọ̀ ló sọ bẹ́ẹ̀. Ìkọlù wárí nílùú Àbújá lọ́jọ́ 26 tó wà lára àwọn ìkọlù eléyìí tó ṣẹlẹ̀ o láti ìgbà tí ààrẹ Tinubu ti kéde ìlú ò fararọ lẹ́ka ètò ààbò. Àwọn jàǹdùkú agbébọn ṣèkọlù sí agbègbè Gidambijem níjọba ìbílẹ̀ Nwari nílùú Àbújá níbi tí wọ́n ti jí èèyàn 7 lọ gẹ́gẹ́ bí nǹkan táwọn olùgbé agbègbè náà sọ fún iléeṣẹ́ tẹlifíṣàn Arise. Ọ̀kan lára àwọn èèyàn náà sọ pé Suleiman Saibu tó jẹ́ ìbátan ọ̀kan lára àwọn ọ̀dọ́bìnrin tí wọ́n jí gbé ọ̀hún sọ pé ọdún orí àwọn ọmọbìnrin tí wọ́n jí gbé bẹ̀rẹ̀ láti ọdún 17 sí ọdún 23 nígbà tí ọmọkùnrin tó wà láàrin wọn jẹ́ ọmọ ọdún 16. Àwọn aṣojú mi kòró sọ pé ní nǹkan bí aago 10 alẹ́ lọ́jọ́rú ọ̀sẹ̀ tó lọ ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún wáyé nígbà táwọn jàǹdùkú ọ̀hún bẹ̀rẹ̀ sí ní yìnbọn sókè táwọn èèyàn sì bẹ̀rẹ̀ sí ní sá àsálà fún ẹ̀mí wọn. Kódà a gbọ́ pé àwọn fìjìláńtẹ́ tó wà lágbègbè náà fẹsẹ̀ fẹ́ nígbà tí wọ́n rí irú nǹkan ìjà olóró tó wà lọ́wọ́ àwọn jàǹdùkú náà o. Lára àwọn tó tún ṣẹlẹ̀, àwọn agbébọn jí àgbẹ̀ 16 lọ nípínlẹ̀ Niger. Àwọn jàǹdùkú agbébọn tó ṣọṣẹ́ láwùjọ Pàláìtà níjọba ìbílẹ̀ Ṣìrórò nípínlẹ̀ Niger níbi tí wọ́n ti jí èèyàn 24 lọ. Kódà àwọn obìnrin aláboyún wà nínú àwọn èèyàn náà. Ní nǹkan bíi aago 2 ọ̀sán ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún wáyé níbi táwọn èèyàn ti ń ṣiṣẹ́ nínú oko ìrẹsì. Àwọn tó mórí bá níbi ìṣẹ̀lẹ̀ náà sọ pé àwọn agbébọn náà padà jí àwọn èèyàn gbé bí tilẹ̀ jẹ́ pé agbègbè náà kò jìnnà sí àwùjọ Erena níbi tó jẹ́ ibùdó àwọn ọmọ ogun. Ìjọba ìpínlẹ̀ Niger fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ o, àmọ́ àwọn èèyàn 10 ni wọ́n gbé lọ. Ẹ̀wẹ̀, àwọn ẹ̀ṣọ́ aláàbò ti bẹ̀rẹ̀ iṣẹ́ ní pẹrẹwu láti ìgbà tí Tinubu ti kéde ìlú ò fararọ lẹ́ka ètò ààbò.
iléeṣẹ́ ológun ní ó lé láwọn agbébọn 300 táwọn ti túká ní ibùdó wọn láwùjọ Chibok ní nǹkan bíi aago 3 òru. Bákan náà àwọn iléeṣẹ́ ológun ti tún ṣe àṣeyọrí kan tàbí òmíràn láwọn ìpínlẹ̀ kan pàápàá jùlọ lẹ́kùn àríwá Nàìjíríà. Ìròyìn àgbéyẹ̀gbẹ́ ohun tí àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ ìkànnì yìí, ẹ máa pẹ̀ka, ẹ máa fèròǹgbà yín sábàlá àríwísí o. Imam Abdulwaheed ló ti jábọ̀ ìròyìn. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.